Ìkìlọ̀ ìran ilé ìtún lágbára o ẹ̀yin èèyàn. Ìran tí Woli Nasir Olúwagbémidìde tú nínú fọ́nrán tó wà ń bí nípa protest tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà àti ohun tó likely kó ṣẹlẹ̀ lórí protest yìí tí ààrẹ Bọ́lá Tinubu bá kọ̀ tí wọn ò fi ọgbọ́n yanjú ọ̀rọ̀ protest tó wà ńlẹ̀ yìí. Ìdí tó fi yẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ó tètè múra sádùá ká máa gbà ní kíkankíkan kí ìran yìí kó má bàa wá sí ìmúṣẹ. Ìran yìí lágbára ṣẹ́ ẹ̀yin èèyàn. Kódà wọ́n ní ọ̀nà àbáyọ méjì ló kù fún orílẹ̀-èdè yìí o kí wá lọ́nà àbáyọ méjèèjì tán ló wà ńlẹ̀ láti lè sọ́ọ̀fù gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ní kọ́ńtírì wa yìí. Àníràn yìí kà mọ̀mọ̀ ẹ̀yin èèyàn torí nínú ìran yìí ó ní Woli Nasir tún ti mẹ́nu bà àwọn nǹkan kan tó máa ṣẹlẹ̀ láàrin oṣù péréte tó kù nínú ọdún 2024 yìí sí ọdún 2025. Àwọn nǹkan tó tẹ̀ tún ló máa ṣẹlẹ̀ sí Senator Akpabio ìyẹn Senate President orílẹ̀-èdè yìí. Ìran ilé kenka ẹ̀yin èèyàn. Kí nìdí tó fi ní Senate President ìyẹn Senator Akpabio ó ní láti múra sádùá kí omi má bàa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fún un. Àníran ìlékenka ó gbẹnu tán gẹ́gẹ́ bí mo ṣe wí ẹ̀yin èèyàn àfi kẹ́ ẹ fetí ara yín gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láì wá gbà wá lákòókò jù ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé ká gbọ́ gbogbo ìran oríṣiríṣi tí Woli Nasir Olúwagbémidìde tú nípa protest tó ń lọ lọ́wọ́ nípa Senator Akpabio nípa ààrẹ Bọ́lá Tinubu àti nípa ọ̀nà àbáyọ méjì tí wọ́n ló wà fún orílẹ̀-èdè yìí ká fi lè bọ́ nínú gbogbo wàhálà tá a wà yìí. Ó gbẹnu tán ó yá fọ́nrán ọ̀hún rèé. Ó rí pé bí olúkúlùkù ti sílẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ni omi máa ń yàwó nípa. I can see that as people opened the doors to their houses, blood started rushing in. Olúwa kí leléyìí. And I asked God, what's the meaning of this? Ṣé flood ìkún omi rèé? Is this truly flood? Kí ló ṣẹlẹ̀? What's happening? Akiri. Everywhere. Ó gbọ́ ohùn ẹni tó ní ayé ọ̀tọ̀. I heard the voice of the owner of everything. Nasuru. And he called me, Nasir, my son. Ìdààmú ńlá wà níwájú orílẹ̀-èdè. There is great trouble before this country. Sọ fún gbogbo àwọn ọmọ náà. Tell the people of God wọ́n gbọ́ ohùn àdúrà sókè. that they should lift up their voices to pray Àti gbé àánú. and also cry for mercy. Pé eléyìí ṣe ìkún omi o. That this is not just ordinary flood, Ìdààmú mi. it's trouble. Ìyẹn wá mú mi rántí. That now make me to remember Number 2. number 2. Ẹ má gbàgbé nípa mo gbọ́ pé wọ́n ní orílẹ̀-èdè fẹ́ protest bẹ́ẹ̀ nítorí pé lọ́dún tó kọjá Olúwa ti sọ fún mi mo dẹ̀ sọ fún gbogbo ayé ó dẹ̀ wà lórí net pé mo ní protest káàkiri ṣùgbọ́n tí ó tẹ̀lé protest yẹn jáde tá a bá fi ọgbọ́n sí òun lÓlúwa ní kí n sọ fún wa. I said it before now that there will be protests, even though it's the protest is September ọdún tó kọjá ni mo ti sọ. I said this in September last year, but the protest is not an issue, but the wisdom that the government will put into it matters in this situation. Mo rí àwọn àpò pọ̀ káàkiri. I saw lots of a herd of rams. Wọ́n bẹ̀rẹ̀ sí forí kan. And they were eating themselves. Láìpẹ́, Not long, mo rí ní ojú ọ̀run. and I saw in the sky, Mo rí pé àwọn àgbò yẹn I discovered that those rams, ẹ̀já kà máa sàn jáde lára wọn. that blood was gushing out of their Wọ́n lè ń bodies, sùn. and they were sleeping. Wọ́n sùn. They were going down. Olúwa kí leléyìí. And I asked God, Báwọn bá sọ fún mi pé and the Lord told me, báwọn gbàdúrà dáadáa. if you didn't pray very well, Àmì yẹn ni pé that sign means protest yẹn wà yóò mú ẹ̀jẹ̀ lọ. that this protest will go with blood. Ẹ̀yin abiyamọ orílẹ̀-èdè yóò ní fọmọ yín rúbọ. Ní ọdún kejì sẹ́yìn, 2 years ago, mo rí bàbá wa Tinubu nínú igi. I said I saw our father Àwọn èèyàn rọ́ọ̀bù and the people. ó jáde ó àdírẹ́sì wọn. He came out and Ìgbà tí wọn ò gbọ́, but since they didn't mo rí listen, kó bínú wọnú igi padà. then he became angry and went Ìyàwó rẹ̀ wà back to nínú the ẹ̀ka yìí kan. and the wife was on the Mo ground. rí kó kà ọ́dà sọ́jà ká máa pa mí. Then he ordered soldiers to begin to Ó kill. má jẹ́ pé àkókò yẹn la ṣe kéde la dé. Maybe
Maybe that's the time that we are in. Ẹ sọ fún àwọn èèyàn wa. Tell our people. Woli Nasir. Prophet Nasir. Ó sọ fún wọn. Has told them pé that ní ìṣolóṣèlú I'm not a politician. Ní àbí fún Nàìjíríà ká má ṣe dáfẹ́ o. Ṣùgbọ́n ká gbàdúrà. They should pray. Èmi o. Aya mi. My wife. Àwọn ọmọ mi. And my children. Màá forí wa pa. Will lay low and keep our heads in our house. Torí ẹni tá a bá forí rẹ̀ fagbọn kò dúró jẹ́. Because anyone that his head is being broken, that the coconut is being broken. Ta ló gbàgbọ́ pé òun ò ní bá ìrúbọ Nàìjíríà lọ? Who believe it's not going to be used as sacrifice? Ọmọ rẹ̀ ò ní bá lọ. Ayé rẹ̀ ò ní bá lọ. Àwọn olóore rẹ̀ ò ní bá lọ. Another one. Òmíràn. Ẹni tó ní ayé àtọ̀run sọ fún mi. You know, people that get told me. Wípé kí n sọ fún orílẹ̀-èdè Nàìjíríà. I should tell Nigeria. Ọ̀nà àbáyọ méjì péré ni ó wà níwájú Nàìjíríà. There are two solutions before Nigeria. Pínpín. To divide. Èkejì. Number two. Kí wọ́n yí padà. Or change. Kúrò nínú búburú. From their evil ways. Láìsí yẹn. Without those two. Ká máa wo ìgbẹ̀yẹ. They should wait and see what will happen. Ní ìtẹ̀síwájú. Progressively. Ẹ̀tọ́ ni ayé ọ̀tọ̀run ní kí n sọ fún ìran orílẹ̀-èdè yìí. The Lord told me that I should tell this country. Mo rí rescue, mo rí kànga tó pọ̀. I see a lot of wealth. Kò sómi inú ẹ̀. But no water in there. Àwọn èèyàn wá tó lọ. And the people queued up. Kí ló ń ṣe? What were they doing? Ìlú Aníkò ẹ wo àwọn kànga wọn. And the Lord told me that look at those wells. Wọ́n dẹ̀ ya ọ̀dà Nàìjíríà sí gbogbo kànga. And the flag, the colours of Nigeria were on them. Ọba àwọn bá wí fún mi pé. And the Lord told me. Àgbà tí mo rí. That these wells. Orílẹ̀-èdè yìí ni. That is Nigeria. Ìrètí. And the expectation. Pé ọkàn àwọn èèyàn yóò balẹ̀. That people will be at peace. Lọ́jọ́ ọ̀la nípa orílẹ̀-èdè yìí. About the country's future. Láìsí ìrònú padà. Without change of heart. The Lord said I should forget. Kò sáàdúrà tí mo lè gbà. That there is no amount of prayers that can be prayed. Ìrètí kan ṣó wà fórílẹ̀-èdè yìí. That is there any expectation of hope for this country? To make the people of this country to have peace of mind. The Lord said I should forget about it. That is the meaning of those wells. Put your hands together for Jesus. Ní ìtẹ̀síwájú yé fún ọdún 2025. And this one is for 2025. Mo rí àpótí ẹ̀rí lákàn. I saw Ark of Covenant. Ó wà lójú ọ̀run. And they were in the skies. Ẹ má gbàgbé. Don't forget. Ó wà lójú ọ̀run. In the skies. Káàkiri. Everywhere. Wọ́n kọ àpótí. And it's written the Ark of Covenant. Àpótí máa ń yẹ̀. Ark of Covenant. Olúwa kí lélẹ́yìn. And I asked God the meaning. Wọ́n á rí ní ìsàlẹ̀ rẹ̀. Then under it. Wọ́n kọ 2025. 2025 is written. Àwọn àlewà rẹ̀ ti lè lọ. My city alive. Ọdún yẹn ọba ọba sọ pé ọdún méjèèjì tuntun ni fún àwọn ọmọ lọ. So that year the Lord says it's going to be a year of new covenant for the children of God. Kì í ṣe pé ìgbà tí mo bá ìdílé kì í sọ eléyìí ní oṣù. Mẹ́sẹ̀jì ọjọ́ ìbí ìmọ̀jọ́ kẹrin oṣù kẹjọ ni mo fi lélẹ̀ lónìí. Ìdí tí mo fi sọ ni pé ìyàtọ̀ wà ní prediction, revelation àti ohùn. And also the voice from above. Mi ò tí kẹ́yìn tó máa gbọ́ ní ìsìn kan tó ṣẹlẹ̀ kó tẹ̀ wá máa jáde wá lórí mídíà kó a máa sọ pé ìkàtọ̀ gbó. Mo sọ ìdí ìṣòṣì méje tí mẹ́fà. But now I'm saying it against it. Rescue.
There's going to be a year of new covenant for God's children. That is going to renew the covenant of the people. That's for you. Listen. I can see war wind. War wind or tornado that people that war wind. Those days, children around it. I can see that war wind rolled around the robe of Abadu, the Senate president. It rolled it round it as if it was they would not remove it until let me. That between now and 2025. The Lord said his own trouble had been lined up for him. I don't know the kind of prayers to pray. But in the lives and those people that are close to him should let him see this message and ask for mercy. If you didn't pray for mercy, there's spiritually there is no for him. People can see the celebrating, but spiritually it's nothing. Write it down. Ìrẹ́lẹ̀ máa lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn oríwo là á kọ sírú gbẹ̀dù yìí wọ́n lọ́nà àbáyọ méjì tó wà fún orílẹ̀-èdè ó ní áìdà ká pínyà kí kálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ àbí ká yí padà lórílẹ̀-èdè yìí abẹ́yìn èèyàn èwo gan option wo gan lẹ lérò wípé àwọn tó ń ṣàdarí wa lórílẹ̀-èdè yìí ni ó likely kan fi ọwọ́ wọn ǹjẹ́ wọ́n lè gbà ká pínyà bí ẹ dẹ́kun ẹ̀yin èèyàn ṣé option kejì wà la lérò wípé àwọn tó ń ṣàkóso orílẹ̀-èdè yìí tí wọ́n fara mọ́ ó lágbára ó gbẹnu tán gan ni kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀-èdè yìí ni gbogbo bọ́rọ̀ ń bá kúkú ṣe ń play out ẹ jẹ́rìí wípé lórí ìkànnì màá tún máa gbé wá fún ẹ̀yin èèyàn wa lódìdí títí dìgbà míì táti wájọ máa pàdé ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí á gbé yín lórí Facebook page wa from there ẹ tún máa enjoy àwọn updates tá a bá tún gbé wá lóríṣiríṣi títí dìgbà míì ẹ dákun let's stay safe o let's be security conscious ní everywhere tá a bá ń gbé ní agbègbè wa bàbá ṣe ń jáde lọ wá nǹkan tẹ́nu wa ó jẹ lójoojúmọ́ Ọlọ́run ní jẹ́ àpàdé ohun tí ó jẹ wá títí dìgbà míì ire o.